ẹ̀dẹ̀ ń bẹ̀sìn jẹ́ ẹ̀dẹ̀ ń bá Islam jẹ́ wọ́n ń kó àpọ̀ pé wa àwọn jàgídíjàgan ẹ̀sìn àwọn kìnnì kan ẹ̀sìn sínú yín ṣe mùsùlùmí Islam yìí fa wàhálà ṣe mùsùlùmí ẹ̀wọ̀ ẹ̀ má wò táwọn lórí burúkú yẹn o tàlàfíyà ni wọ́n lẹ́yìn sóbi tàlàfí yìí ẹ̀ kókó lè nà wá gbogbo yín ọ̀lẹ́ ni yín kò sẹ́ni tó lè jánu yín ẹ̀ kàn máa ń sẹ́nu orí bú ni tó bá ké ẹ bá crazy torí yín bá pé ẹ jáde síta kárí yín ẹ kàn máa ń wà lórí kí lásán ẹ̀yin tẹ́ pé olórí burúkú ni ẹ kàn wá da yẹ́rù ni tẹ́ bá wọn kẹ́ lè jà ẹ bọ́ takárí yín ẹ jẹ yálà yáyà wallahi ta'ala billahi wa àwọn ìyàwó yín ó kọ̀ yín lẹ́wọ̀n nífẹ̀ẹ́ yín mọ́ ẹ̀yin tẹ́ bá lẹ́nu lókè ẹ rìpọ́ọ̀tù àwọn ẹranko yìí wọ́n da ogun lẹ̀ nílùú ẹ rìpọ́ọ̀tù wọn kíkàlùkù ṣe tiẹ̀ àjọ ní Nàìjíríà ni ẹnìkan ń lọ fẹ́ nìkan jẹ́ nǹkan kan wàláhì jẹ́ nǹkan kan ìyàwó jẹ́ yín rí sẹ́yìn kí ọjọ́ àjọ yìí sìn àkàmọ́ lè rí síra wa ni ẹni tó bá bí dànù yín tó bá kó sẹ́yìn kí ẹ fẹ́ jagun bí ànábì àbí ntẹ́yìn fẹ́ mú lára ànábì kan pé à ń jagun àbí sí náà ni ó dà júwe ibi tó ń gbé torí pé kì í ṣe kó fẹ́ kọ̀ọ̀lẹ́tà wọn sìn ó fẹ́ jà ni ẹ má dẹ̀ fẹ́ jà kò í ṣe pé yóò máa ságo síbi kan if you want to fight but our body light let people know that you want to jà àbí kí wọ́n gbé jà fight ló kàn ti yín bẹ́ẹ̀ what concern you about oúnjẹ Christian Ọlọ́run ló sọ̀rọ̀ ẹ̀yin tún sọ who are you by the way you are crocodile you are a crocodile lambasality metabolity bastardity you are a bastardity person bastardity crocodility olóṣìlítì ọmọlélítì olórí búlítì fitinatiti ẹ gbọ́ ìbò yóò sùn yín lónìí mo mí nìyí ni kò sí ní tó lè kọ̀ fún wa tá à ní kí àwọn kírísítẹ́nì pé ẹ kú ọdún o èmi kí wọn pé ẹ kú ọdún o gbogbo Christianity I greet you people that ẹ kú ọdún wọ́n kó fẹ́ jà ní ká mọ̀ kó fẹ́ jà ká ló fẹ́ preach ní káwọn fẹ́ preach ọ̀tọ̀ níjà tó ní preaching ò bá ìjà lọ preaching kò bá abuse lọ preaching kò bá aṣa lọ kò bá èébú lọ ó fẹ́ bá wọn sọ̀rọ̀ nǹkan tí ò yé àbọ̀ ọdún ọ̀rọ̀ nísìn àmọ́ ẹ rí mo bọ́ sórí social media mo sọ tí mo mọ̀ ó bọ́ síbẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní abuse mi ṣé bàbá rẹ ni mo bú ni. gbogbo tó dáa sílẹ̀ tó fún yín kẹ́ máa jẹ́ wàtò àmú lẹ́dínà utul kitaba hilul lakum wàtò àmú kó hilul lahum ẹ lè jẹun wọn ẹ lè jẹun yín náà sùn Ọlọ́run ni sẹ́gbọ́n tó Ọlọ́run ni sẹ́gbọ́n tó Ọlọ́run ni àdàlúrú ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́jọba lókè tẹ́ ẹ wà lókè tẹ́ ẹ lẹ́nu ẹ bájọba sọ̀rọ̀ àwọn pípù yìí ká tètè káńkọ̀ wọn kí kálukú máa ṣe tiẹ̀ mind your business. Bẹ́ẹ̀ ni humanity is before any religion mo ti sọ yẹn láti di òní bó ti yẹ kó rí nìyẹn bó ti yẹ kó rí nìyàwó onígbàkẹ́ ba Islam jẹ́ Islam da ẹyẹ yẹn wàláì Islam da wàláì tàláì Islam da púpọ̀ Islam ló gbé ètò àláfíà kalẹ̀ jù láyé àwọn máa polówó Islam lé ọ̀nà tó da ẹ̀yin ẹ̀wẹ̀ má wo tàwọn lórí burúkú yẹn o tàlàfíyà ni wọ́n lẹ́yìn sóbi tàlàfí yìí ẹ kókó lè nà wá gbogbo yín ọ̀lẹ́ ni yín kò sẹ́ni tó lè jánu yín ẹ kàn máa ń sẹ́nu orí bú ni tó bá ké ẹ bá crazy torí yín bá pé ẹ jáde síta kárí yín ẹ kàn máa ń wà lórí kí lásán ẹ̀yin tẹ́ pé olórí burúkú ni ẹ kàn wá da yẹ́rù ni tẹ́ bá wọn kẹ́ lè jà ẹ bọ́ ta kárí yín ẹ jẹ yálà yáyà wallahi ta'ala billahi wa àwọn ìyàwó yín ó kọ̀ yín lẹ́wọ̀n nífẹ̀ẹ́ yín mọ́ wọ́n tó bá wọn kó sú ọ̀ fún ẹ tí agbára ẹ gbé ẹ bọ́ta kárí yín body light wọ́n náà wọ́n kárí yín kò ní dá fún yín ẹ̀dẹ̀ ń bẹ́ sí jẹ́ ẹ̀dẹ̀ ń bá Islam jẹ́ wọ́n ń kó àpọ̀ pé wa àwọn jàgídíjàgan ẹ̀sìn àwọn kìnnì kan ẹ̀sìn sínú yín ẹ ṣe mùsùlùmí Islam yìí fa wàhálà ẹ ṣe mùsùlùmí ó kọ tí Islam ń jẹ́ ẹ practicalize ẹ practice Islam ìtí ń jẹ́ Islam ní àlàáfíà ẹ̀yin nílẹ̀ àáfíà ẹ̀yin ní sàlámà
fi ahalikum fi awalikum wa aqwalikum wa af'alikum wa harakatikum aina salam. Níbo ni àlàáfíà wà nbi gbogbo tẹ́ ṣe yìí? Aina salam. Even ko jẹ́ pé nte be mu introduce àwọn èyàn ká ní pé ẹ bá tiẹ̀ ní òdodo tẹ́ fẹ́ sọ gan pé bí ẹ right gan ọ̀nà tẹ́ ń gbà sọ sí wọ́n gbọ́. Aina salam. Qaida ní láti tihada máa wujudi nasi, kò sí tihadu kan ọ̀rọ̀ ọpọlọ kan tí yẹn lè sọ lẹ́yìn tá a ti rí nasu kan tá a ti rí ntọ́lọ́run sọ nínú Quran. Ọlọ́run ló sọ̀rọ̀ ẹ̀yin tún sọ. Who are you by the way? You are crocodile. You are a crocodile. Lambasality, metabolity, bastardity. You are a bastardity person. Bastardity, crocodility, olóṣìlítì, ọmọlélítì, olóribúlítì, fitinatiti. Ẹ gbọ́ ìbò yóò sùn yín lónìí. Mo mí nìyí ni. Bastardity. Àlùkùránì la lè jẹ oúnjẹ àwọn Kírísítẹ́nì, ó la lè jẹ oúnjẹ wọn. Èmi jẹ́ lánàá o, yín sì máa jẹ́ lọ ni. Wọ́n tó bá níná tó dá kalẹ̀ tí ó fi bàbá rẹ sí, ó yá kábọ̀ fi ọjà rẹ̀ sí bàbá rẹ lọ́rùn kó wọná lọ. Àwa nígbà fún yín. Kò sí ní tó lè kọ̀ fún wa táà ní kí àwọn Kírísítẹ́nì pé ẹ kú ọdún o. Èmi kí wọn pé ẹ kú ọdún o. Gbogbo Christianity, I greet you people that ẹ kú ọdún. I greet you people that ẹ kú ọdún. Ẹ kú ọdún o. Mo kí yín ẹ kú ọdún o. Ṣẹ́dẹ̀ rí èyí tẹ́ ẹ sọ nípa pé bóyá àwọn Bethlehem pé wọ́n káńsù ọdún pé wọn ò sọ ọdún àwọn tán lọ́dún gan wọn ò ṣe no wọn ò káńsù ẹ̀ nítorí pé kò dáa o rárá o. Wọ́n fi wá rẹ̀ pọ̀ ni nítorí ogun tí ń ṣẹlẹ̀ ni. Wọ́n ti declare láti jẹ́ òní kì í ṣe wọ́n ti declare tó dé oṣù mẹ́ta báyìí sí mẹ́rin báyìí pé kò ní sí Christmas lọ́dún yìí o nítorí ogun tí ń ṣẹlẹ̀ kán lè rí i pé àwọn náà ní sympathy fún àwọn táwọn ń jagun káwọn lè fi wá rẹ̀ pọ̀ náà ni kì í ṣe pé torí pé bí wọ́n ní nǹkan ṣe ò dáa no èyí tí ń fi kó tán ilẹ̀ náà yẹn nù wallahu a'lam. Ẹja fi wà kẹ́sìn ẹja fi wà kún ẹ̀sìn. Ànábì fi wà kẹ́sìn. Ànábì ó fi wà kódà ìwà ló fi mú àwọn kan ọ̀pọ̀lọpọ̀ yẹn wọ ẹ̀sìn. Ànábì fi wà kẹ́sìn. Ẹja fi wà kẹ́sìn. Èyí tẹ́ bá lẹ́nu lókè ẹ rìpọ́ọ̀tù àwọn ẹranko yìí wọ́n da ogun lẹ̀ nílùú ẹ rìpọ́ọ̀tù wọn kí kálukú ṣe tiẹ̀ àjọ ní Nàìjíríà ni ẹnìkan ń lọ fẹ́ nìkan. Kí ló dé gbogbo ọdún lẹ́mọ̀ kúrújọ́ ní Christmas yóò gíníkan sanni wàá gbẹran ni wọ́n bá fún ọ̀sùn lóò jẹ àwa tá a fẹ́ jẹ nìkan fún wa àwọ̀ jẹ. Bí a sàbàyíta ní ìtẹ̀ wílé sí òkùnkùn oúnjẹ nǹkan kan ẹjọ́ yín rèé ẹ máa wí bẹ́ẹ̀ kiri. Kí ló dé? Tẹ́ bá fẹ́ sọ nǹkan fún yàn gan tí ó bá gbọ́ yé kì í ṣe pẹ̀lú ọ̀nà yìí gan ni ó fi gbọ́ yé. Báwo lè fẹ́ gbọ́rọ̀ yé pẹ̀lú abusing ẹ bá yàn sọ̀rọ̀ ẹni tí èsì wọ̀ ló bí ẹni tí èsì wọ̀ ló kọ́ ẹ fẹ́ bá sọ̀rọ̀ pẹ̀lú yẹpẹrẹ kọ́mọ bẹ́ẹ̀ mi kọ́mọ dàrẹ́tì rọ̀rọ̀ sírù mi àbáwọn tó jù mí lọ àbáwọn tó tó mi pẹ̀lú ọ̀nà yẹpẹrẹ kò wá mọ expect kan nìyẹn listing kò ní listing náà kọ́dà kọ́wọ́ rẹ̀ dájú bẹ́ẹ̀ lọ kò ní listing àmọ́ kì í ṣe pé ẹ fẹ́ pè sí Islam ẹ fẹ́ ṣaṣa ni ẹ fẹ́ proof kẹ́ ẹ burú ó ẹ̀dẹ̀ burú èmi ń sọ fún yín nísìn ẹ tó bá burú yín dáadáa tó gba rẹ̀ gbọ́ pé òun burú dáadáa tó kọ̀ fáwọn rẹ̀ kò burú fi nọ́mbà rẹ̀ sórí kíní rẹ̀ kò wá sọ location rẹ̀ káàbọ̀ lé ṣé bó burú ni tó yẹ kó fẹ́ jà ni ká mọ̀ kó fẹ́ jà ká ló fẹ́ preach ni káwọn fẹ́ preach ọ̀tọ̀ níjà tó ní preaching ò bá ìjà lọ preaching kò bá abuse lọ preaching kò bá aṣa lọ kò bá èébú lọ ó fẹ́ bá wọn sọ̀rọ̀ nǹkan tí ò yé
àbọ̀ dọ̀rọ̀ nísìn àmọ́ ẹ rí mo bọ́ sórí social media mo sọ tí mo mọ̀ o bọ́ síbẹ̀ o bẹ̀rẹ̀ sí ní abuse mi ṣé bàbá rẹ ni mo bú ni àbí mo bú ya rẹ àbí mo tọ́ọ̀sì rẹ tó bá ní ẹ̀sìn rẹ ní ẹ̀sìn mi ṣé ìwọ ló lẹ̀sìn ni ayọ̀ ní náà ni tó bá ní mo bẹ̀sìn jẹ́ ó dà fílẹ̀ tèmi mo bàjẹ́ ń bẹ̀ ìyẹn bá tiẹ̀ jẹ́ ìwọ tún tiẹ̀ ṣe kí ló dé tó bá yẹ pé ẹ fẹ́ pín ẹ̀sẹ̀ sìn ẹ pè wá gbọ́ tá a bá wí kíní kan tí ò bá right kò sẹ́ni tó mọ kéwú nu wa èmi ò tẹ̀lé mi mọ kéwú èmi ò sọ kí mi mọ kéwú èmi ò mọ kéwú ọmọ kéwú ẹnà tọ́ọ̀lìbà ìyá ní ẹnà tọ́ọ̀lìbà mọ sí tu tọ́ọ̀lìbà mi ò kó lọ mọ kéwú kọ́lọ́n wo láwọn àwọn ẹni ọlọ́run kó já mọ kéwú èyàn lè correct wa àì sọ ọlọ́run náà tá a bá sọ kíní kan tí ò bá lọ correct wa ó normal but mọ abuse wa wọ́n tó ti wọ gbọ̀n ọdún ẹlòmíì inú yìí kèé tí wogójì ọdún ó kàn ṣe fọ ọkù bí kí ló kọ ẹran tí mo ń láwọn káàkiri kiri búfálò tí bá mú ẹ sọ́wọ́ wo wàá gbàgbé gbàdí sókè wàá gbàgbé gbàdí sí ẹ Ọlọ́run bá mi o ẹ̀yin mẹ́nu ẹ wàláhì jẹ́ nǹkan kan wàláhì jẹ́ nǹkan kan ìyàwó jẹ́ yín rí sẹ́yìn pé ọjọ́ àjọ yìí sìn akàmọ́lé rí síra wa ni ẹni tó bá bí dànù yín tó bá kó sẹ́yìn pé ẹ fẹ́ jagun bí ànábì àbí ntẹ́yìn fẹ́ mú lára níbi kan pé à ń jagun àbí ṣé náà ni ó dà júwe ibi tó ń gbé torí pé kì í ṣe kó fẹ́ kọ̀ọ̀lẹ́tà wọn sìn ó fẹ́ jà ni ẹ má dẹ̀ fẹ́ jà kò í ṣe pé yóò máa ságo síbi kan if you want to fight but our body light let people know that you want to jà àbí kí n pè jà fight let people know that you want to fight but wọ́n kékeré ti pé èròjà lè bá nídìí ẹ lè correct wa á dẹ̀ gbọ́ tí n bá wá rí nǹkan tí ó dá mi lójú lẹ́yìn tí wọ́n wí máa tún gbé wá gbàtà fáwa yìí nìsín tí wọ́n jáde wọ́n tún ní mo kọ̀ mí síbẹ̀ pé àbá Labeeb Labeeb ẹ wá gbọ́ tiwa náà o ẹ̀rọ lẹ́yìn ni mo rí ìrìn láti jọ yìí wàláì mo arẹ́ ní kékeré o àdẹ̀fẹ́ jayé lọ wọ́n fẹ́ gbé mi tìrabàyè mo fẹ́ lọ sí outside London mo ní alákànjá lọ jàre because kémi ò sì fàájì lọ díẹ̀ mo rí ìgbà tí mò ń lọ mo sáà filẹ̀ pé mi fẹ́ kó dọ́ọ̀lù mi ya Clear Road I don dey jayé lọ ọmọ afá ìwọnú ayé lọ ọmọ afá ìwọnú ayé mo lọ ṣe fàájì tó yẹ kó yẹ ká máa sinmi náà ni a ti ń bá bọ̀ 38 years ó kọ́ra ọdún tí ń lé báyìí ni mo ti ń di máàkì ń báyìí 38 years èyí tó bá ń comment èyí tó bá ń sọ̀rọ̀ ńbẹ̀ yẹn tó bá kémi ló bá ń direct ọ̀rọ̀ sí o èyí tó ọmọ rẹ bá lè gbé inú àgbákò ni kò di o èyí tí ọmọ rẹ bá lè gbé inú àgbákò ni kò di o wò mí dáadáa o èyí tó ọmọ rẹ bá lè gbé tíwà tọmọ rẹ lè jọ rù nínú òfò àtàdánù ni kò di kalẹ̀ o má di tẹ̀lé gbé o kẹ́ mọ́ àwọn ọmọ ṣubú lójú ọ̀nà o àgbákò tẹ bá lè gbé ni kẹ́ ẹ dì torí èmi ni mo ní fóònù mi èmi ni mo ní dátà mi tí mò ń lò if I no talk ọ̀rọ̀ tó yọ ẹnu go now tó bá ládírẹ́sì sọ fáwọn akáwà mọ̀ pé ibà ló ń gbé káwá bá ẹ wo wàá regret mo fara kúrò níbúra Ọlọ́run bá ń gbọ́ ẹ láyà ẹ lójo àmọ́ ẹ lẹ́nu ẹnu yín pọ̀ ẹ máa sẹnu ẹ máa wà mí wàrà ìjábí ẹ máa lọ ju sábẹ́ fóònù àgbà blogger lásán ó kàn fẹ́ máa ní famous káyé kan rí ẹ káyé kan rí pé ó wà ó fẹ́ bú wa kó fi ló kọ yọ àlóhùn ó kàn sí tọ́lọ́hùn ni ó sí tọ́lọ́hùn tó bá ti tọ́lọ́hùn ni má gbé fọ́tò yẹn síbi ọ̀rọ̀ tó ń sọ sì má ní èèmọ̀ kọ ẹ pẹ̀lú nǹkan tó fẹ́ sọ
gbàtà wà ń sọ̀rọ̀ àwọn òdàkọ̀ tiẹ̀ àdẹ̀ ní mò ń kọ rẹ̀ ọ̀rọ̀ tí wàá la sọ ókè nísìn àfa wa tí mo ní mo sọ̀rọ̀ Christmas pé a lè jẹun Christmas nísìn tí wọ́n dá mi lóhùn padà nísìn àwọn tún fọ́kọ̀ tèmi sí èmi ò fọ́kọ̀ tí wọ́n sí nísìn wà dúró tó wà mí èmi ò fọ́kọ̀ tí wọ́n sí nísìn ìṣòro èmi tún respect orúkọ yẹn because orúkọ yẹn tí mo bá fi sí nísìn àbí tí mo bá dá orúkọ yẹn tí wọ́n sọ ni mò ń bì dànù pé kò rí mọ́ ṣe wí èmi torí mo fẹ́ràn wọn mo dẹ̀ respect wọn àwọn fọ́kọ̀ tèmi sí so èmi ìyìn táwọn ọrùn báwọn ṣe rò káwọn lè ṣe làwọn ṣe yẹn so èmi láìkẹ́ bẹ́ẹ̀ wọn ò sẹ̀mí pẹ̀lú tán ṣe yẹn gbà tí wọn tó wò ní dá fún ìyá mi wọ́n ń sọ̀rọ̀ ni so wọ́n ti sọ tiwọn nísìn àbí àwọn dẹ̀ fọ́kọ̀ tèmi sí èmi wàá fọ́kọ̀ tiwọn sí mi tún dákọ̀ wọn mo tún ní àfàwà mo wí. Respect is reciprocal mo ní àfàwà mi tún dákọ̀ wọn nísìn mi sì ní èmo kọ wọn sórí program mi tó bá yẹ pé dáírì ẹ fẹ́ correct yẹn ni kò ní ìdíkẹ́ fọ́kọ̀ yẹn ṣe program ẹ̀yin kọ́ ń bá wí o àfàwà o ẹ̀yin kọ́ ń bá wí o kò ní ìdíkọ́ wọn kí fọ́tò yẹn síbẹ̀ o fẹ́ káwọn yẹn líìkì bá lè nọ́ọ̀sì ilé kálí o fẹ́ káwọn yẹn rí ẹni blogger lẹ́ ń ṣe náà you are a blogger ẹ lọ wo gbogbo kíní mi ẹ lè bá tí mo fọ́tò yẹn kankan sí rí you are a blogger àmọ́ àwọn apàdé you will know you shall know you will know very soon wàá mọ̀ náà wọ́n wọ̀rí wàá mọ̀ sára. àwọn láwọn ọmọ tí ń kọ́mẹ̀ntì àfa àbúlò Kudusi Yakubu ọláyà yìí ọmọ kí omi mọ kọ sẹ́ẹ̀tì ẹni tó bá rí gan bíbí rẹ ló ṣe tó bá mú ẹ tó bá nà ẹ láàrin ìṣẹ́jú mẹ́ta wá ti kú ọmọ tí ń kọ́mẹ̀ntì yìí Sheik àbúlò Kudusi Yakubu ọláyà yìí ọmọ kí omi gangan ni èmi ni mo kọ ọmọ kí omi ni mo kọ èmi mo kọ ó bẹ̀ jọ ẹ gan nínú gbìngbì mi ò rí dúró wọ wèrè yẹn rí o àmẹ́ ọmọ yìí ó ṣe gbìngbì wọ́n àmọ́ ń fi fèsì kan òkè ọmọ yìí ti fẹ́ jọ Àfà Kudusi bọ̀ tó bá mú ẹ dídí àwọn ọmọ kéwú tá a ti kọ́ ànífilẹ̀ fi ń ṣe ogun tẹ́ ń ṣe wàláì tí ẹ̀sìn Islam yìí bá dàbí PDP APC kankan ni èmi kankan kò bẹ́ẹ̀ bọ̀ àmọ́ gbà tí ẹ ṣe bí bẹ́ẹ̀ kì í ṣe bí APC kì í ṣe bí PDP kì í ṣe gbé ayé Ọlọ́run ni ẹ̀yin Ọlọ́run ti kọ́lé o ti da ilẹ̀ ń yàgbẹ́ lẹ̀ fi ń kùn àwa ti mọ̀ pé Ọlọ́run ò ní wàhálà ilẹ̀ ń ní wàhálà ẹ mọ̀ wọ́ọ̀rì ṣebí à ń dúnkòkò mọ́ra wa ni ẹ̀ ń dúnkòkò mọ́ra wa ni àbí ẹjẹ́ àpàdé àti wèrè kan tóun náà jẹ́ mùnáfìkì àmọ́ ibi tó wà bọ́ọ̀tún ni bó sì ni tó bá rí wa yóò kí ọ dáadáa yóò ṣe àmọ́ ń fáwọn information alábẹ́lẹ̀ wèrè. àmọ́ ẹ dáadáa yín tí ń pè rí wa láyé dá wa mọ̀ yín o àmọ̀ yín o àwa mọ̀ yín àtúnyìn mọ́ o ẹ̀yin tẹ́ ń pè rí wa láyé dá gbogbo yín lẹ̀ ó fara gbẹgbà. ẹ wọ́n wọ̀rí jẹ́ ń mú ẹ àní tó bá bí ọ dáa tó bá yẹ kí bàbá rẹ ló bá bí ọ bàbá tó bàbá rẹ bá jẹ́ ọmọlúwàbí fi location rẹ lẹ torí ìtẹ́ ń ṣe yìí ẹ ṣe wá sí ẹ fẹ́ jà ni ẹ má dẹ̀ fẹ́ jà kò ní ságọ ẹ fẹ́ jà ẹ ń ságọ òun rí yàn fín òun ságọ ó fẹ́ ká máa jàjà orí kìíní ni èmi ò ní dákọ̀ rẹ mi ní fọ́n famous ó mọ iye tí wò mí ni mi ní dákọ̀ rẹ tẹ́mi bá mú ẹ wàá wò tá bá fi bàbá rẹ hàn ó ní mọ bàbá rẹ mọ́ wàá ó mọ̀ ní alájí láti kọ́ ni bẹ́ẹ̀ sì ni abu rẹ ni gbogbo ẹnu sítẹ́mù ṣe èmi ẹ sẹ́nu o wàláì tàlá olórí búkan sọlá ìgbẹ́ ní ẹ ti rí rí mu olójo ẹ bá sọ fún wọn kí mo lójo yẹn ní kóhùn jáde sí mi kí mi àti ẹja wèé tí ń kọ yín lẹ́rọ̀ ọ̀hún ẹni kó jáde sí mi kí mi àti ẹja àwa láwọn tó bí wa ni tó sọ fún wa kí ó tó àmọ́ kó tó sọ fún wa kó tó tí máa rí ẹ mú gbà yẹn wàá sábàámọ̀ kó wáyé ọlọ́ba ń gbọ́ ẹ ṣe ń polówó lọ́dún jẹ́ fọlọ́ lọ́dún lẹ̀ fún wọn. ó jẹ́ àwọn ń wọ ìgboro lọ àwọn lọ sí fàájì ní London tiwa wọ́n sórí ibú rẹ̀ bí tó ti ń sórí subhana rabbika rabbil izzati
amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Amin.